أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ kẹrẹ àti gẹrẹ fanabi Muhammad sallallahu alayhi wa sallam akí gbogbo ojú tí ń wò wá tí ń gbọ́ wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba tí ó ní kí ẹ̀mí owó tún ṣojú àwẹ̀ náà di òǹkà tó tún dìlé ní ọlọ́mọsáàjì kí ẹ̀mí owó rí òpin oṣù náà lọ́njẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé la ilaha illallah ala Muhammad rasulullah ala sallallahu alayhi wa sallam. Ìkan nínú àwọn mukaffiratu dhunub tó tóbi dáadáa nínú àwọn mukaffiratu dhunub ẹja ńláńlá la tún gbé wá fúnra wa lénìí tá a mọ̀ ṣe tọ́lọ́wọ́ mọ̀ fi forí ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá jìn wá òun ni alqawlu sadid tó bá ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ àtẹ̀yìnwá ti dohun àforíjìn. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ tó ní rìsíptì láti inú al-Qur'an ni. Ọlọ́run ní ya ayyuhalladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. nínú Suratul Ahzab Ọlọ́run tí ń dá dúdú mùmínì lẹ́kọ̀ọ́ ṣe rí ìgbà tí àwọn kèfèrí àwọn mùnáfìkì àwọn ṣe ìṣọ̀wọ̀n àwọn tí wọ́n ṣe bí mùsùlùmí tí wọ́n sì ṣe mùsùlùmí ní Madina tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ ìbàjẹ́ nípa ànábì káàkiri. wọ́n bá ànábì ló kọjá, wọ́n ní Muhammadu gba ìyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀, wọ́n pe ẹni náà ní Zaidu ọmọ Haritha. Òun àti Zainabu lọ́kọ àti ìyàwó, wọ́n dọ́ra wọn yé mọ́ àárín wọn dàrú. ànábì parí ẹ̀ fún wọn. wọ́n tó wá di pé Ọlọ́run ní wọ́n Muhammadu wọ́n ní kó fẹ́ Zainabu. wọ́n ní Muhammad ti gba ìyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀, wọ́n bá ànábì ló kọjá Madina. Ọlọ́run sọ Suratul Ahzab kalẹ̀ láti fi fún ànábì wọn. Àwọn Yahudi táwọn náà ń bẹ ní agbègbè Madina, àwọn náà wá ń gbé information yẹn káàkiri kẹntẹ pé lánàbí Ọlọ́run nígbà ìyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀ yẹn. Ọlọ́run wá ní anábì mọ́jọ ọjọ́ lójú, gbogbo ẹ̀yin mùmínì ẹ mọ́jọ ọjọ́ yín lójú. ṣe ra àwọn Júù wọ̀nyí ọ̀daràn ni wọ́n. anábì tí wọ́n gẹ́gẹ́ tí ń jẹ́ anábì Mùsá wọ́n ti sọ̀bàjẹ́ ń pẹ́ náà rí. kìí ṣe anábì Muhammad wọn kọ́kọ́ sọ̀bàjẹ́ ń pẹ́, wọ́n ti sọ̀sọ́kúsọ sí anábì tí wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ anábì Mùsá. la takunu kalladhina adhaw Mùsá, ẹ má dàbí àwọn tán sọ ìbàjẹ́ nípa Mùsá. fabarra'ahu Allahu mimma qalu, tó ẹ́ sí pé fúnra Ọlọ́run ló padà fọ Mùsá mọ́. wa kana 'inda Allahi wajiha, èèyàn bàbàrà èèyàn pàtàkì ni Mùsá jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó wá ń bá ọ̀rọ̀ bọ̀ wá ní ya ayyuhalladhina amanu, ẹ̀yin tẹ́ ń gbààwẹ̀, ẹ̀yin tẹ́ ń kírun, ittaqullaha, ẹ lọ bẹ̀rù Ọlọ́run, wa qulu qawlan sadida, ẹ jẹ́ kọ́rọ̀ tí ó máa tẹnu yín jáde ó máa jọ́rọ̀ rí. Ó sọ ń bomi pé wa qulu linnasi husnan, ọ̀rọ̀ dáadáa ni ẹ máa sọ fáráyé, ọ̀rọ̀ tí ó máa yé dáa, ọ̀rọ̀ tí ó máa ní ọ̀rẹ́ tó, ọ̀rọ̀ tí ó mẹ́bí dáa, ọ̀rọ̀ tí ó mú àwùjọ dáa, ọ̀rọ̀ tí ò ní dàdúgbò rú, ọ̀rọ̀ tí ò ní túlù ní kọ́ máa sọ. èyí ṣe táwọn èèyàn máa kíwọ tán máa ń yàn pé sọ̀rọ̀ ni ọ́ ń gbà tán máa pé ó lè sọ̀rọ̀ tí ó pọ̀ mọ̀làkejì lẹ́kún. wọn náà wá fi ń ṣe fáàrí, ó fi ń gbárí pé alágbájá tó bá sọ̀rọ̀ sí yàn ìyẹn fẹ́ lè lọ bínú kódò. ìwọ náà máa wá rẹ́rìn pé bí ìgbà pò soríire. eré ibú ni kìí soríire o, orí ibú ni kìí soríire, àfi kó lọ́rọ̀ rí lẹ́nu. Ànábì sallallahu alayhi wa sallam ó sọ nù hadisi tó bá Mu'adh ọmọ Jabal sọ̀rọ̀, ó advice Mu'adh pé lọ́ọ́ ṣọ́ ahọ́n rẹ̀. ó ní wahal yakubbu nnasa fi nnari ala wujuhihim illa hasaidu alsinatihim. Imam Tirmidhi ló gbà hadisi náà wáyé pé n tí ó mú àwọn èèyàn wọná jùjọ alkiyama ahọ́n ni, pé n tí ó kó bá àwọn èèyàn jù lọ́dọ̀ Ọlọ́run níjọ́ alkiyama ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó wọná ahọ́n ló gbé wọn wọ̀. Allahu akbar. ló fi fàájọ́ pé níjọ́ tíyàn bá fẹ́ bẹ̀rẹ̀ ìlànà tasawuf, nínú tí wọ́n kọ́kọ́ advice ẹ̀ ni pé ahọ́n rẹ̀ kọ́kọ́ lọ claim ẹ̀ padà lọ́wọ́ ṣètánì náà. make sure ìpọ́wọ́ rẹ̀ lọ́wọ́ kò sí lọ́wọ́ ṣètánì mọ́. control tó o máa sọ, máa béèbù, kó máa ṣépè, kó máa sọ̀rọ̀ ẹ̀yìn, kó máa ṣòfófó, kó máa kúrò sínámáyàn, kó máa gbogbo irú ìran àbàjẹ́ ọ̀rọ̀ pátápátá ẹnu rẹ̀ láti mọ̀ gbé ẹ̀rí èké. gbogbo kíní wọ̀nyí Ọlọ́run ní tó bá lè jìnnà sí, tó bẹ̀rẹ̀ sí ní máa sọ rere nínú ọ̀rọ̀, tó yẹ pé ìtọ́pọ̀ jù nínú ọ̀rọ̀ rẹ̀ adhkaru ni. ìtọ́ bá fẹ́ báwọn èèyàn sọ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọ̀rọ̀ rere qulu linnasi husnan. níjọ́ tó bá ti ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ní yuslih lakum a'malakum, máa tún iṣẹ́ rẹ̀ ṣe fún ọ. ìyẹn ni pé gbogbo iṣẹ́ tó máa ṣe, ìrun tó máa kí, àwẹ̀ tó máa gbà, gbogbo iṣẹ́ àdínì tó máa ṣe, iṣẹ́ rere ni ó máa jẹ́. ẹni tọ́rọ̀ rẹ̀ bá ti dá, máa jẹ́ kí iṣẹ́ rere ọ̀rọ̀ Ọlọ́run àti máa ṣe.
wa yaghfir lakum dhunubakum mukafiru nìyẹn kí máa wá máa forí ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá jìn ọ́ dọ́dọ̀ bá ti sọ̀rọ̀ tọ́ da ìmọ̀ forí kan náà àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe sẹ́yìn tí ọ̀dà ìmọ̀ forí rẹ̀ jìn ọ́. wa man yuti'i llaha wa rasulahu faqad faza fawzan azima mukafiru tá a mú afọ́ra ní ojú bẹ́ẹ̀ lọ lẹ́ni òun ni pé lọ change attitude rẹ̀ àti mẹ́ndì culture kọ́ mọ̀ sọ̀rọ̀ bàjẹ́ kọ́ mọ̀ sọ̀rọ̀ tí ọ̀dà kan wá mọ̀ ní aláhàn rezọ aláhàn ọ̀bẹ pé kò sí tí ò lè fahàn rẹ̀ sọ lọ change ìwà yẹn. Anabi sallallahu alayhi wa sallam ó bá àwọn obìnrin ṣe wá sí ó ní pé aleikum bis sadaqati wal istighfar ẹ lọ dún ní masara àti ìtọrọ àforíjìn fa inni ra'aytukunna akthara ahli an-nar wọn fi náà hàn mí ẹ̀yin mọ́ bá ń bẹ̀ tẹ́ pọ̀ jù. obìnrin kan tó ń láṣà òun béèrè lọ́wọ́ Anabi pé èyí ṣe tí ò já wọn ọkùnrin kí ló dé ẹ́sìpá àwọn obìnrin lápọ̀ jù nínú náà. Anabi ní tukthirna al-la'na ẹ ti lè ṣépè jù watakfurna al-ashira èdè ìmúre bọ́kùnrin bá fi gbogbo orí ṣe bó fi gbogbo ọrùn ṣe fún yín ẹni ó ṣe nǹkan kan ní pé kò ṣe tó bàbá alágbájá. Anabi ní reason tẹ́ fi pọ̀ jù nínú náà nìyẹn ahọ́n ṣe pàtàkì àfikọ́ lọ lọ́rọ̀ rí lẹ́nu má sọ pé bẹ́ẹ̀ mi ṣe máa sọ mo ṣe ń sọ yìí ẹ bá mi gbọ́ bẹ́ẹ̀ ni lọ́ọ́ kọ́ bí wọ́n ti ń sọ tó fi lè tẹ́sẹ̀ rí ó fi máa dún àforíjìn lọ́dọ̀ Ọlọ́run. Mukafiru tá a mú wa fún wa láti má bàa gbára wa ní àsìkò ọlọ́mọṣà ṣe ní rọrùn fún wa ọlọ́mọṣà gbé àwẹ̀ wa ọlọ́mọṣà àforíjìn wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.